tó mo tún kí wa o mo kí wa bí mo ṣe máa kí wa káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi tẹ́ ẹ sì ti lè máa wò mí kedere ẹ tún kó àbọ̀ sórí ètò yìí ètò wa ìtàn Yorùbá lẹ́ẹ̀kan sí i bí mo ṣe ń sọ fún wa ìlú Ọ̀yọ́ náà ni mo wà báyìí ìlú Ọ̀yọ́ ni mo wà báyìí torí wípé pọ̀pọ̀ sísí ti kú Babayajin Aláàfin Ọ̀yọ́ ọba Hakeem Abímbọ́lá Ọ̀wọ́adé eléyìí tá a ti bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tó lọ iná ló tún gbé wa dé ìlú Ọ̀yọ́ báyìí ló gbé wa dé ìlú Ọ̀yọ́ báyìí mo ti wá wà ní ààfin pàtàkì kan nílùú Ọ̀yọ́ mo sì ti wà lọ́dọ̀ bàbá mi pàtàkì kan Yorùbá ní pé ìròyìn kò tó àmójúbà èyí fẹ́ kẹ́ ẹ pé àwọn èèyàn kí wọ́n wá gbọ́ ètò ti òní ẹ sì mọ bá wa ṣí ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò wá káàkiri tìbútòrò àgbáyé èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àárín òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Lájí Abbas náà ni bàbá mi kábíyèsí o kí yín bàbá o ẹ bá wa dárúkọ yín fáwọn ará ilé gan àwọn tí wọ́n ń wò wá. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run orúkọ mi ni ọmọọba Kálá Àfànjá Málọmọ 2 Babayajin ti ìlú Ọ̀yọ́. èyí ni Babayajin nílùú Ọ̀yọ́ bàbá wa ẹja béèrè ta ni Babayajin gan a máa ń gbọ́ Babayajin ta ni Babayajin gan. ẹ̀sìn Babayajin ó ní olórí gbogbo ọmọ ọba. Babayajin ní olórí gbogbo ọmọ ọba gbogbo ọmọ ọba níyàjì ilé tá a máa ń gbọ́ ìyàjọ náà láwàyé. láwàyé o ká tó bẹ̀rẹ̀ náà yá kọ́ sí kábíyèsí fún ikú Babayajin. kábíyèsí ikú Babayajin kábíyèsí o kábíyèsí ikú Babayajin aláṣẹ ìkejì òrìṣà ẹ̀mí wọn gùn fa o àṣẹ o ìgbà wọn rọ̀ àlọ́rùn àṣẹ o agbára Ọlọ́run àṣẹ. ìtàn Babayajin bàbá kan náà ló bí Àtìbà àti Babayajin. bàbá kan náà ló bí wọn. ọmọ bàbá kan náà jọ ni wọn lọ́yọ̀ọ́ lé so nígbà tí wàhálà àtàwọn Fúlàní dé lọ́yọ̀ọ́ lé tí bàbá tó yẹra tí a fi wá nígbà jẹ́ pé bàbá náà ló ní ilẹ̀ tí dé Kútọ́nù gbogbo ilẹ̀ nígbà jagun lọ tó jagun dé tí wọ́n ti pín gbogbo dúkìá bàbá ilẹ̀ nìkan ló kù gbogbo ilẹ̀ wọ́n yọ̀ǹda fún Aláàfin ló ní ilẹ̀ so nígbà tí Ọ̀yọ́ ilé ò rọrùn mọ́ so tí wọ́n sá kúrò lé nígbà tí ó dé síbí wọ́n rí i pé ibí yìí ó fọkànbalẹ̀ ìrọ̀rùn wà ń bẹ̀ àbá sẹ́tù bẹ̀ so Babayajin tó wá jẹ́ dódù wa tẹ̀làkọ̀kílágbọ̀n tẹ̀làkọ̀kílágbọ̀n wọ́n wá ń tírèsì bàbá bọ̀ nígbà tó wá débi pé ibi ilẹ̀ wà wọ́n níbi là ń wà tẹ́lẹ̀ wà pé ibi yìí ọ̀rọ̀ ọ̀rùn wọ́n bá tulẹ̀ fún ọmọ wọn náà bí so ìgbà tó wá di pé ọlọ́jọ́ dé tí bàbá wàjà tẹ̀làkọ̀kílágbọ̀n náà sì ni àgbàánú gbogbo wọn gbogbo ọmọ Aláàfin Abíọ́dún ọ̀yá kò sí ṣe òkúrẹ̀ sí ẹ̀wọ̀n náà làgbà wà lọ bọ́ sórí àpèrè òun yọ̀ǹda ẹ̀ fún àbúrò òun Àtìbà ntọ́ba rú lójú ntọ́ba nídìí kọ́ máa béèrè lọ́hùn kó wọ́n jẹ́ bàbá àṣàlẹ̀ fún so bàbá kan náà ìyá kan náà lọ́jọ́ bíi ẹ̀gbọ́n sì ni Babayajin jẹ́ fún Aláàfin látìgbà náà ni Babayajin ti ń jẹ́ ẹ̀gbọ́n fún Aláàfin ló fi jẹ́ pé tí Aláàfin kan tí wọ́n bá jẹ ọ̀dọ̀ Babayajin ni wọ́n mú ìwé wá páwọn fẹ́ jẹ òní ó yẹ̀ wọ́n wò ń bọ̀ bá yẹ̀ wọ́n tó yẹ wọ́n bá jẹ́ tó bá yẹ̀ wọ́n wò tán yóò tó ẹsẹ̀ kó lọ fún àwọn Ọ̀yọ́mèsì táwọn Ọ̀yọ́mèsì náà ó ṣe screening tiwọn wọ́n bá yìí di pé bàbá kábíyèsí Ọlọ́run jẹ́ wọ́n pẹ́ fún wa tí wọ́n bá pẹ́pẹ́pẹ́ tí wọ́n bá lọ bí àgbáre wọ́n tó lè túfọ̀ Babayajin àti Àrẹ̀mọ àwọn méjèèjì tí wọ́n wọlé ti òkú rẹ̀ nu tí wọ́n fọn yẹ̀pẹ̀ sílẹ̀ mẹ́ta
tí ò bá dìde nígbà náà wọ́n tó ẹsẹ̀ jáde tí wọ́n ṣe àtúfọ̀ pétò bá wájà o àwọn méjì péré tí wọ́n láǹfààní àti wọlé ti òkú ẹ̀ tí wọ́n Babayajin àtàrẹ̀mọ́ so tí wọ́n fi lọ tí wọ́n ṣe àtúfọ̀ gbogbo nǹkan yòówù tí wọ́n bá wá ṣe lórí àṣekú ni àṣegbá àṣàwo ni kò sí kankan tó yọ Babayajin lẹ̀ tó lóun lórí gbogbo ọmọ ọba pátápátá so náà ní jẹ́ kó bàjẹ́ ló fi jẹ́ pé Alaafin kan bá fẹ́ bọ́ rí àpèrè gbogbo ètùtù tó bá yẹ kó ṣe Ìyájì náà ni ó ti bẹ̀rẹ̀ ní láti máa mú lò wípé ọgbọ́n wàá ṣètù ń bí ètùtù ń bí tí ó sì sùn bí bẹ́ẹ̀ náà ni ọlọ́dọ̀ náà sókun yóò sùn bẹ́ẹ̀ náà so kó tó máa lọ gbọ́ àwọn ibi tí wọ́n ti dífá tí wọ́n ti bọ̀gún fún tí wọ́n ti bọ orò fún lóríṣiríṣi so èpè tó bá sì yá bí ọba ṣe gbogbo eléyìí tán tó bá di pé wọ́n fẹ́ wọ inú ilé tó bá fẹ́ wọ inú ilé lójú àbátá òun náà ni ó ti dọ̀bálẹ̀ fún mi lẹ́ẹ̀mẹ́ta tí wàá fa ọwọ́ ẹ̀ sókè pé lẹ́yìn ìdọ̀bálẹ̀ tó dọ̀ yìí o tó dọ̀ fún ẹ̀dá Ọlọ́run kan mọ́ láyé rẹ̀ wàá fa lọ́wọ́ sókè ìgbà yẹn ní kàkà kí ó tó dún nígbà ló dọba gan ní kàkà kí ó wà dún ìlẹ̀kẹ̀ ìṣẹ̀kẹ̀rẹ̀ ó máa sọ òkè dọ̀dún gbogbo ẹ̀ ó máa lọ so àìṣẹ̀ wàá lu ògiri fún un torí kò gbọ́ gba ẹnu ọ̀nà wọlé á lu ògiri fún un so tá a bá lu ògiri fún un lójú àbátá láàfin so tá a bá ti lu ògiri fún un ibẹ̀ ni ó gbà wọlé àwọn wà lọ yípo pàdé ẹ̀ wọ́n sì gbọ́dọ̀ rẹ padà nídélé ojú ẹsẹ̀ náà wọ́n rẹ padà so ìgbà tó bá wọlé ìwà náà ni wọ́n sì á wọ ìpẹ̀bí ni ó ti á máa sọ̀rọ̀ ló yẹ wọ́n ṣe fún nínú ààfin tó dijọ́ tí ó lọ ṣe ìwúyè tí gómìnà wà ṣe ìwúyè fún. ẹ ṣe bàbá wa fún àwa tí à ń darapọ̀ mọ́ wa ìlú Ọ̀yọ́ náà la wà lọ́dọ̀ Babayajin tí wọ́n ń ṣe olórí gbogbo àwọn ọmọ ọba ìlú Ọ̀yọ́ bàbá náà ti gbọ́ nígbà tá a wà ní Àgùrè ní ilé Ọ̀wọ́adé tí ń ṣe agboolé kábíyèsí ọba Hakeem Abímbọ́lá Ọ̀wọ́adé wọ́n ṣàlàyé fún wa ń bẹ̀ wọ́n nígbà tí gbogbo ẹbí tí wọ́n kó igun márààrún tí oyè kàn tí wọ́n kó orúkọ jọ ọ̀dọ̀ Babayajin níbí náà ni wọ́n kó orúkọ wá bàbá wa bẹ́ẹ̀ náà ṣe sọ́nà láṣẹ bá lọ́hùn ẹ jẹ́ wá wo ìlànà bá a ṣe jẹ Aláàfin tòní nígbà tí wọ́n mú ọkọ̀ dé ní ọ̀hún mílíọ̀nù ọba máa tẹ̀lé wọn ọba ti kó mọ́tò lẹ̀ mọ́tò pàgbára yín gan àwọn 49 wọ́n ní wọ́n mú ọkọ̀ wọn wá mọ́kàndínláàdọ́ta mọ́tò kọ̀ọ̀kan àgbàlá yìí tóbi lóòótọ́ yọ gba nǹkan bàbá wa bó ló ṣe rí. ṣe rí kọ̀sẹ́ni tí ò nídìí owó kọ̀sẹ́ni tí ò ní bùkátà ṣùgbọ́n ó kọ́ tá à ń gbé kì í very very expensive àwọn ọ̀gbà owó lọ́wọ́ ẹnìkan kan ẹni bá sì rọ pé àgbo lọ́hùn kọ́ yọjú ẹni ọba wá bíi wọ́n lè ṣe àlejò wọ́n lè kó obì wá wọ́n mú orógbó wá wọ́n mú sìnáàpù wá. gẹ́gẹ́ bí ìlànà ilẹ̀ Yorùbá àṣàṣà so ṣùgbọ́n ó pé ẹnìkan pé àbá gba mílíọ̀nù àbá gbọ́kọ̀ èèyàn bá bò mí ń gbà ó ṣùgbọ́n n dìmáàdì fún n ò sì rẹ́ni kankan kó fún mi lọ́kọ̀ débi pé fún mi lówó téńté kankan ní tí ìlànà àtijọba wa ìṣẹ̀ṣe wa tó tẹ̀lé làwa tẹ̀lé ìpára náà nídìí owó ṣùgbọ́n àwọn owó tó lè pàbùkù kà wá. bí bàbá wa Mọ́gàjí Ọ̀wọ́adé náà ṣe sọ ni wọ́n láwọn ò fún ẹnì kankan ló wọ́n ní kódà ọba wọn gan lójijì pé ìgbà tí wọ́n gbọ́ ṣùgbọ́n ẹ já wá wo ìlànà gẹ́gẹ́ bí àwọn ẹbí tó gbogbo wọn dá orúkọ jọ tí wọ́n dájọ́ sọ́dọ̀ yín nígbà wọ́n dá orúkọ ìjọ ṣé ẹ̀yin ẹ kàn mú ni àbí ìjọba ni àbọ̀yọ̀mèsì àbí ifá bó ni ìlànà wo la tó ń tẹ̀lé tó kọ bá ti dọ́dọ̀ yín ní Ìyájì níbí. ẹ ṣeun ṣe inú the present gazette tá ń lò ní ọwọ́lọ́wọ́ báyìí àwọn agúnlóyè àti alówólódù àwọn níbẹ̀ nù gazette èyí tí àwọn Àtìbà náà ń press nítorí ọmọ ọkọ làwọn náà ọmọ bàbá nìkan náà jọ ni wọ́n
so tí ìjọba sì ń bá wọn ṣiṣẹ́ lórí ẹ̀ láti pé kí wọ́n jẹ́ ẹyọ kan kọ́ mọ́ jẹ́ igun méjì mọ́ kọ́ àwọn Àtìbà náà darapọ̀ mọ́ wọn so tí gbogbo ọjọ́ máa jẹ́ Àtìbà ruling house kò ní jẹ́ Agúnlóyè tàbí Alólódù kankan mọ́ ṣùgbọ́n ṣe pé ńgbà tí gẹ̀ẹ́sẹ̀tì ọba tí jáde kètì di òdodo nu torí pé a rí i pé gbogbo wọn lọmọ ọkọ ọmọ ìsọmọ àlè gbogbo wọn sì lẹ́tọ̀ọ́ so ńgbà tá a bẹ̀rẹ̀ ẹ̀ẹ́sáìsì yìí a rí nínú àwọn Alólódù tí a tún ń kọ̀wé a sì jẹ́ kí wọ́n mọ̀ pé Agúnlóyè lọ́kàn Alólódù ló kù ńbẹ̀ o ṣùgbọ́n kọ́ mọ́ dàbẹ́ pé a nífẹ̀ẹ́ sí wọn ọ̀ǹtí tí ìjọba wa kọ̀wé sí mi wípé application àwọn tí wọ́n bá kọ̀wé wá tó bá jẹ́ Agúnlóyè oníkágbà wọlé Alólódù ló kù ńbẹ̀ so ni a fi extract tó fi jẹ́ 82 so láwọn Agúnlóyè tí wọ́n tá a gba fọ́ọ̀mù wọn wọlé so gbàtẹ́ a sì yẹ̀wò dáadáa tá a rí pé kò sọ́mọ àlè nínú wọn. 82 méjìlélọ́gọ́rin. so nígbà tá a rí pé tó bó ṣe rí nu tá a wò kò sọ́mọ àlè nínú wọn kò sí kan nínú wọn ọ̀dà gẹ́gẹ́ bí ẹ̀tọ́ a kó ọkọ̀ yẹn ránṣẹ́ sí àwọn Ọ̀yọ́mèsì láti lọ screen wọn wọ́n lè screen wọn wọ́n interview wọn so 82 làwọn kó dọ́dọ̀ àwọn Ọ̀yọ́mèsì so ẹ̀tọ́ àwọn Ọ̀yọ́mèsì ni pé ìgbà tí wọ́n screen wọn tán gbogbo ẹni tí wọ́n bá padà screen tí wọ́n ti rí pé tí wọ́n rí pé làwọn mú wọ́n tó mú lọ́dọ̀ gómìnà ẹ̀tọ́ ni láti pé kí wọ́n tún get back to me. àwọn Ọ̀yọ́mèsì ó mẹ́ nìkan. tí wọ́n bá mú gbà máa ṣe screen tí wọ́n interview wọn tí wọ́n ṣe everything tán tí wọ́n bá mú bóyá wọ́n mú ẹyọ kan wọ́n mú ni o bóyá gbà wọ́n wò wọ́n rí pé mẹ́ta márùn-ún mélòó làwọn dín kù sí o gbogbo ẹ̀ ló yẹ kí bẹ́ẹ̀mi ṣe ń bù wọ́n ní information ọ̀dọ̀ mi gbọ́ làwọn náà gbọ́dọ̀ tún máa gbọ́ náà gbọ́ so débi pé ṣe ń lọ pé tó bá sì dàbẹ́ ni pé àwọn kándídéètì bá mọ̀ wọ́n tó jẹ́ bí ẹyọ kan sí méjì wọ́n mọ̀ bí wọ́n ṣe rọ wọ́n fúnra wọn gbọ̀ngbà wọn ti ń pọ̀ odidi túláàsì kádífá lórí ẹni tí yóò rọ ìlú lọ́rùn gbà wọn ti pọ̀ ìdúró máa lé nínú wọn ọmọ ọkọ gbogbo wọn ṣùgbọ́n láti lè pé ta ni odù rẹ̀ kún tí ìgbépọ̀ wa star rẹ̀ tí ó bá Ọ̀yọ́ mu tọ́yọ́ fi ní ìdàgbàsókè òun ni a fi pe àwọn onífá ní gbogbo igun mẹ́rẹ̀ẹ̀rin Ọ̀yọ́ tí wọ́n sì ṣiṣẹ́ lórí ẹ̀ tí Ọlọ́run fi ṣe tí wọ́n fi mú ẹni tí orí rẹ̀ yàn láti pé òun ni ipò Aláàfin kàn pé Aláàfin Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé Ọlọ́run jẹ́ kọ́pẹ́ fún wa. kábíyèsí o kábíyèsí o kábíyèsí. bàbá wa ẹ jẹ́ àwò a rí wípé ìpele bíi méjì á pé bẹ́ẹ̀ ṣe kó gbogbo orúkọ fún àwọn Ọ̀yọ́mèsì Ọ̀yọ́mèsì lágbára láti mú ẹnìkan tẹnu àwọn Ọ̀yọ́mèsì bá kò kí wọ́n mẹ́nìkan pé ẹ̀ǹta amúnì tàbí bẹ́ẹ̀ ṣe sọ́nà pé èèyàn márùn-ún ní àrò pé bá a ṣe gbọ́ wọ́n nígbà òkú bí èèyàn bíi márùn-ún ni wọ́n wá pe Ifá wọlé gbọ́dọ̀ o ẹja wá bí Ifá ní gbólóhùn lórí àwọn márùn-ún tí agbéwò síra wọn síbẹ̀ ni bàbá wa. lórí gbogbo àwọn 62 náà dífá lé lórí. lórí gbogbo 62 ní kẹsẹ̀ lórí inú 82 tá a submit ìgbà tí àwọn Ọ̀yọ́mèsì pè wọ́n fún interview àwọn 62 lọ yọjú àwọn ò wá rárá so 62 yẹn làwọn á dífá lé lórí Ifá àwọn ṣe mọ̀ pé 62 kì í ṣe téèyàn lè ṣe ń jọ kan so tá a fi ń ṣe kó wá tó wá parí sí
orí ọmọọba Akeem Ọwọ́adé. Tàbá wo bàbá wa Wándé Abímbọ́lá sọmọ Ọ̀yọ́ ni bàbá. Bàbá àwísẹ ẹlẹ Yorùbá nù ọmọ Ọ̀yọ́ ni. ọmọ Ọ̀yọ́ tá ọmọ Ọ̀yọ́ tààrà ni ọmọ Ọ̀yọ́ àwísẹ. ẹni wípé a lọ pe onífáwá láti ta. rárá gbogbo àwọn òǹfà tó sì jẹ mọ́ tí wọ́n wà fún pírẹsẹ̀ òní bàbá kó mọ́ra tí àjọ ṣiṣẹ́ wọn. kì í ṣe pé wọ́n dà sí. kì í ṣe pé wọ́n dà sí tàbí wọ́n lágbára. ẹ jẹ́ wá wò bàbá wa Babayajì yíyan gbogbo pé wọ́n wá bá yín wọ́n dá orúkọ wá ọ̀dọ̀ yín náà ni ó ti bẹ̀rẹ̀ wọ́n gbé ọkọ̀ wá bá yín ẹ lọ gbé báwọn Ọ̀yọ́mèsì nígbà àwọn Ọ̀yọ́mèsì wò á tó dá falẹ̀ lórí àṣegbẹ̀ ṣé gbogbo kínní ọgbà tó bí ìgbà wo bí oṣù mélòó àbí ọgbọ̀ndún ni. ó lé lọ́dún. ó lé lọ́dún tẹ́ ẹ fi ṣe. torí pé tó jẹ́ ó lé lọ́dún ni pé láyé ìjọ́un ojú tí ń là yìí bó ṣe dáa tó náà ló ná ní àwọn back defects tó bá jẹ́ pé àwọn tí wọ́n dìde páwọn fẹ́ jọba tí wọ́n bá mọ̀ wọ́n kò yẹ kó pẹ́ láyé ìjọ́un ọjọ́ kẹjọ tí wọ́n bá ti tálàfin bá ti wàjà ni wọ́n jẹ ọba mi. ọjọ́ kẹjọ ni wọ́n jẹ ọba mi ṣùgbọ́n nígbà tó jú ńlá everybody sáré pé ipò bàbá mi èmi náà fẹ́ débẹ̀ olówó á jẹ́ kí wọ́n máa pọ̀ sí wọ́n báyìí ti ń pọ̀ sí báwọn ṣe àpò ti di kíláàsì kí adífá káwọ ẹni tí ojú rẹ̀ ó kún tí ìgbésí ayé rẹ̀ tí ìṣesí rẹ̀ tí ó bá ti lù mu lọ́yọ̀ọ́ fi máa gbòòrò sókè olọ́jẹ́ kọ́ pẹ́ báwọn so tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé jọ́ kẹjọ ni bàbá ti wàjà báyìí jọ́ kẹjọ so ni wọ́n jẹ kábíyèsí mi. ẹ já wá béèrè bàbá wa tá a bá wo Ọ̀yọ́ tí a wà yìí yóò ti tó bí ọdún mélòó tẹ́yìn ti jẹ oyè Babayajì tẹ́ wà lórí àpèrè. By the grace of God over the March 6 this year yóò pé ọdún 5. yóò pé ọdún 5. agbára Ọlọ́run. Babayajì mélòó la ti jẹ ní Ọ̀yọ́ Àtìbà? èmi ni mo sì kẹjọ. ìkẹjọ lọ́yọ́ Àtìbà. mo rò pé sálàáfin kẹsàn-án náà kọ́ la fẹ́ jẹ lọ́yọ́ Àtìbà àbí kẹwàá. 46 ni. no ní ti Ọ̀yọ́ Àtìbà. ọdún 46 ni. ilé Aláàfin 46. àní látòrí ti Ọ̀yọ́ Àtìbà. náà ni. ok 46. tá bàbá wa nígbà wọlé arígẹ́gbẹ́ bí ààfin ní Babayajì ṣe rí tá a wà Yájì tá a wà bí ààfin gẹ́lẹ́ ló ṣe rí kí nìdí tó fà tó fi rí bẹ́ẹ̀. ń bọ̀ yẹ pé àtàláàfin àti Babayajì ọmọ bàbá ọmọ ìyá kan náà ni wọ́n. o sì tó lé olórí àwọn ọmọ ọba. gbogbo ọmọ ọba. so lẹ́yìn ààfin kábíyèsí kò tó sáàfin míì tó tóbi tó ààfin Babayajì. ló fi jẹ́ pé tí Aláàfin bá wà ní ìjókòó báyìí Babayajì lọ́lẹ́tọ̀ọ́ àti wà lẹ́wọ̀ rẹ̀ lápá ọ̀tún àti gbogbo àwọn ọmọ ọba yòókù àwọn Ọ̀yọ́mèsì ni wọ́n jókòó ní apó òsì. bí wọ́n ṣe ń tònú. bó ṣe wà nù tí wọ́n bá sì ní ìpàdé bóyá Jímọ̀ Olóyin bí kan tá a lọ kí baba kú Jímọ̀ Olóyin tí Babayajì bá débẹ̀ yóò máa ṣe gbogbo àwọn àjòyè ní ọkú ni yóò máa láàrin wọn lọ yóò máa ṣe wọn ní ọkú yóò wọlé lọ onìkan ló ní ráìdì láti wọlé lọ bá Aláàfin ọ̀rọ̀ àbúrò rẹ̀ ni so tí wọ́n fi jọ kíra wọn nú ilé wọ́n wàá jọ jáde sí àwọn àjòyè yòókù. ni pé ìdí nù ń pé ààfin bí náà níbí. bẹ́ẹ̀ ni ó jẹ́ pé bó ṣe rí nísìn Ọlọ́run jẹ́ mi kábíyèsí wa tuntun náà ogún tó bá rí di pé ọ wọlé pẹ̀bí nísìn ọ gbọ́dọ̀ wá ó lé tútù tí ó wàá ṣe níbí tí ó sì sún bí ìpápá yóò tó sún yájì tí ó sì ṣètùtù tí ó sì kí àwọn baba tó ti lọ yóò kí wọn kulé tí wọn ó sì tì lẹ́yìn tí ó fi júṣe fún agbára Ọlọ́run. ẹ ṣé bàbá wa tá a bá wá wo àwọn afẹ́jọba wọ́n ti kó ọkọ̀ wá ṣé orúkọ nìkan ni ẹ̀rí ni àbí gbogbo àwọn ọmọ ọba náà lẹ́ẹ̀tún rí sí ojú gẹ́gẹ́ bí Babayajì.
ẹgbẹ́ tí bá mú ìwé bọ̀ yọ ọ̀gá wà sí àwọn tí bẹ́ẹ̀ lu èbó náà wọ́n tẹ̀lé ìwé wọn wá ni. ó kálukú ni wọ́n wà á báyìí. wọ́n wà ní o táàfin ní ewu pé bọ́kẹ́ tí èsè pé bọ́yá àárọ̀ la fẹ́ fi jọ ìyà bá fọ́jú. kì í ṣe wípé ẹbí mo kọ wá kọ́ ọ̀gá gbọ́dọ̀ wá so tá a sì rí pé yes ọmọ ọkọ ilé náà tòótọ́ ó gbọ́dọ̀ yọjú wá àfi gbàwé ẹ̀ wọlé. àwa ti mẹ́nìkan bàbá ìjọba sì ti kéde ẹ̀ fún wa léè tí ẹ̀yin ìlú ti mọ̀ sí Babayajin ti mọ̀ sí ṣùgbọ́n awuyewuye wá ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí pé àwọn kan ní bóyá náà àwọn ọmọ ọba ni kí lójúṣe Babayajin láàrin àwọn ọmọ ọba tó kù láti paná dúkù. ẹ ṣeun Ọlọ́run níjọ́ bàjẹ́ àṣẹ gbogbo àwọn tí gbogbo kálukú ló fẹ́ dé orí ìtẹ́ bàbá rẹ̀ ìtẹ́ yìí nísìnyí ẹyọ kan náà ni so gbogbo àwọn tí kèèkàn lónìí ọlọ́jẹ̀mí ẹni tó débẹ̀ yìí ọlọ́jẹ̀mí rẹ̀ ogún wọ́n gbà pé yọ pé àwọn náà ó débẹ̀ so àárọ̀ wọn náà ni ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹni tí orí mú yìí kí ìdàgbàsókè lè máa bá Ọ̀yọ́ èmi tí ẹ rí tí mò ń sọ̀rọ̀ yìí nígbà tí èmi náà kọ̀wé pé èmi náà fẹ́ jẹ Babayajin àwọn mẹ́jọ ni wá. ẹ̀yin mẹ́jọ. lájọ dìde. nígbà wọ́n sì kéde mi gbogbo àwọn méjèèjì yòókù ilẹ̀ ẹjọ́ kejì ọ̀mọ́ tí wọ́n ti wá bá mi àwọn láti jọ ń fọwọ́sowọ́pọ̀ dọ̀la tí inú ilé wa náà fi ń dàgbà sókè bàbá pè wọ́n pa nídìí kankan ẹ̀ẹ́dẹ̀kẹsẹ̀ ní gbogbo wọn ń turn up a sì jọ ń ṣe àjọṣe so irú èyí náà ni a padà rọ la ti ń rọ̀ wọ́n ó dà ti ń ráwọn kọ̀ọ̀kan tí wọ́n ti ń yọjú a rọ̀ wọ́n pé tó a ti mọ̀ pé àga yìí àga ẹnìkan náà ni so kí wọ́n gbárùkù ti ẹni tó rí yàn kí Ọ̀yọ́ lè mú dàgbàsókè so èmi tí mo jókòó yìí bàbá tó bí bàbá mi dùn nígbà ayé wọn ò rí jẹ bàbá mi dùn nígbà ayé wọn ò rí jẹ pẹ̀lú sùúrù pẹ̀lú ìfaradà so ebi náà ni Ọlọ́run sì ní kí èmi ọmọ wọn ó débẹ̀ yìí so ẹni tí ọba tó bá dùn wọ́n ṣe ọmọ àlè ẹ̀tọ́ wọn wọ́n jà fún so wọ́n gbà pé lágbára Ọlọ́run yóò padà yíká àwọn náà bá àwọn gangan ò débẹ̀ ọmọ wọn ó débẹ̀ Ọlọ́run jẹ́ agúnlẹ̀mí. àṣẹ o bàbá wa fọwọ́ tí à ń darapọ̀ mọ́ wa o táwọn wà jákèjádò tìbútòrò àgbáyé Babayajin la wà ní Ọ̀yọ́ tí ń ṣe olórí àwọn ọmọ ọba Aláàfin Ọ̀yọ́ ojúṣe wọn ó pọ̀ púpọ̀ lára ojúṣe àkọ́kọ́ ni wípé tá a bá fẹ́ jẹ Aláàfin igun tí ọ̀rọ̀ bá kàn àbí tí ẹbí bá fa ọmọ oyè sílẹ̀ kódà kó ṣe pé gbogbo ẹbí panupọ̀ pé ẹnìkan la fà á lẹ̀ o èèyàn mẹ́wàá la fà á lẹ̀ o ọ̀dọ̀ Babayajin ni wọ́n ń kó wọn bọ̀ àbí ni wọ́n ń mú wọn bọ̀ nígbà tó bá dọ́dọ̀ Babayajin tán wọ́n ó tún wá mú lọ bá àwọn Ọ̀yọ́ Mèsì. bákan náà o gẹ́gẹ́ bí ìlànà tí Aláàfin bá papòdà Babayajin àti Àrẹ̀mọ àwọn méjèèjì ni wọ́n lẹ́tọ̀ọ́ àti ọkọ̀ wọlé láti rí Aláàfin. Babayajin nígbà tẹ́ ẹ gbọ́ ìkéde ẹ ti mọ̀ tẹ́lẹ̀ pé ọmọọba Abímbọ́lá ni wọ́n kéde gómìnà ó ti wá kó gbogbo yín àtẹ̀yìn àgbààgbà lọ́yọ̀ọ́ bàbá yẹn wọ́n ti kó yín sóòtẹ́ẹ̀lì ẹ ti wá máa jẹ́ lẹ́ẹ̀mọ́ mú lẹ́wà fún mi bò ní ẹja mọ̀ bàbá. ẹ ṣeun. sọ́ra àti ìlú ọjà sàní o. ọmọọba Akíìmù Abímbọ́lá Òwádé ẹ̀ẹ̀kan náà tí ó mú fọ́ọ̀mù ẹ̀ wá ni mo rí láyé so gómìnà náà sọ pé torí gómìnà tí máa sọ ti pẹ́pẹ́ òun ò ní kándídéètì òun ò sọmọ Ọ̀yọ́ òun ò sì ní kándídéètì a sì rí nínú ìṣesí rẹ̀ náà pé kò gbé ẹnì kankan lọ́wọ́ pé kóun sáré mú ẹni tó jẹ́ pé odù rẹ̀ ó kún tí ó sì máa fi yan gàn torí pé
ipò Aláàfin ṣe ipò Nàìjíríà nìkan, gbogbo àgbáyé ní retí Aláàfin, èyí ṣe ipò kékeré. So ẹni táwọn ọba fi síbẹ̀, ẹni tí ó dá lẹ́nu, tí ó dá ń tọ́, tí ó ṣe fi yangàn, òun làwọn fẹ́. So ẹnìkan kan ò lọ gbé nǹkan kan fún gómìnà, bẹ́ẹ̀ lẹ́nìkan kan ò gbé nǹkan kan fún Alhaja Mansura, bẹ́ẹ̀ lẹ́nìkan kan ò gbé nǹkan kan débì náà lẹ́yìn fọ́ọ̀mù wọn tí wọ́n sì ṣe alálejò amúsìnáàpù wa, amóbì wa, amátàrí wa, àwọn ògbó akọ́bọ̀ lọ ẹnìkan kan. ẹ já wo ẹ dárúkọ ìyá wa sẹ́nitọ́ Mansura Sùmánù. bẹ́ẹ̀ ni. lórí pé a jẹ Aláàfin Ọ̀yọ́. bẹ́ẹ̀ ni. ìyá wa náà ní candidate àbí wọ́n wà ní dánfó. kò ní candidate o, kò gbẹ́ni kankan lọ́kọ̀ síbi tí èsì fẹ́ ṣe ìbúra fóun òun ò gbẹ́ni kankan lọ́wọ́, ṣùgbọ́n òun gẹ́gẹ́ bí ọmọ Ọ̀yọ́ tóun èso ọmọ àlè Ọ̀yọ́ tóun sì tún á jẹ́ ìyá fún gómìnà, òun ò ní fẹ́ kí gómìnà ó tọwọ́ bọ nǹkan tí ó lè kó ẹrẹ̀ bá gómìnà. tóun náà sì jẹ́ ọmọ ọba, torí pé màmá rẹ̀ ọmọ ọba náà tún ní ọmọ ọba ni màmá rẹ̀, ọmọ inú ilé yìí ni màmá tó bí. bẹ́ẹ̀ ni. So pé òun náà wá ń sakitiyan pé a lè fẹ́ rí gómìnà rọrùn láti pé òun fẹ́ rí lẹ́sẹ̀kẹsẹ̀, ṣùgbọ́n nígbà tóun ti jẹ́ ìyá fún gómìnà, tí gómìnà sì rí pé kèé sí òun lọ́nà, máa tọ̀ ń lọ́nà gbogbo ibi tóun tí bá ń dọwọ́ òun sí tóun bá òun ìkábùkù ń bẹ̀. tó táwa náà bá la fẹ́ rí gómìnà bá fẹ́ ṣe nǹkan kan, tá a bá ti gba ipa rẹ̀, Ọlọ́run sì jẹ́ ó ṣe é ṣe, a sì rí pé ó rìn lẹ́tọ̀ọ́ bó ṣe yẹ kó rìn, ó wà ọmọ Ọ̀yọ́ gidi, ó wà ọmọ àlè, ọmọ ọkọ, ó wà ọmọ ọkọ, ọmọ náà lé sí ni. bàbá wa ẹja wa ìbéèrè tá a fi ká nílẹ̀ kó tó di pé a ṣe àfihàn ààfin fún wa. ọmọ ọba Hakeem Abímbọ́lá Ọ̀wádé wọ́n ti di Aláàfin Ọ̀yọ́ báyìí. agbára Ọlọ́run. kí lẹ lè sọ nípa wọn níwọ̀nba bẹ́ẹ̀ ṣe rí tẹ́ pé ẹ̀ẹ̀kan náà lẹ rí wọn títí tẹ́ fi pè wọ́n lọ́wọ́ ẹ̀ẹ̀kan àti ìròyìn tẹ́ ń gbọ́n pa wọn àti àmì ara tó sọ yín, kí lẹ lè sọ nípa kábíyèsí. ẹ ṣeun. ẹ mọ̀ pé béèyàn bá rí yàn láàrin wákàtí kan, tó bá jẹ́ pé ẹni tó lójú inú tó sì léjú títa yóò ti wo sàsùn èrò ìwà tó ń tàn léwu, a rí i pé ẹni tí ara rẹ̀ balẹ̀, tí odù rẹ̀ kún, tó yẹ pásìkò rẹ̀ Ọ̀yọ́ ò ní dàgbàsókè, torí pé ẹni tó kàwé ni, ẹni tí ó jáde ni, ẹni tí àwọn èèyàn sì ròyìn ẹ̀ pé kò lè sọ pé òun fẹ́ ṣe nǹkan kan kọ́ mọ̀ mú ṣe. So a sì gbàgbọ́ pé lágbára Ọlọ́run sì fún ṣe. Ọ̀yọ́ gòkè, torí pé àwọn tí ń bẹ lẹ́yìn odi ń bẹ ní ìlú overs bí wọ́n ṣe ń gbúrò Ọ̀yọ́, tí wọ́n bá dọ̀yọ́ pé sọ́yọ́ táwọn gbọ́rọ̀ yìí ni, so gbogbo orú wọn yìí nìsín ni wọ́n wà á mọ̀ bí Ọlọ́run sì tún bá, torí pé kábíyèsí tó kọjá àwọn náà gbìyànjú, torí bí wọ́n ṣe bọ́yọ̀ kọ́ yìí o, àwọn náà gbìyànjú, oríṣiríṣi àǹfààní ni wọ́n gbé wọ̀lú. So a sì mọ̀ pé àwọn tí wọ́n dé kábíyèsí tó dé yìí nìsín, àwọn náà tún á ṣe gudugudu méje àti yàyà mẹ́fà láti lè pé kí Ọ̀yọ́ kó bọ́ sí ipò Ọ̀yọ́ tí àwọn èèyàn máa gbúrò rẹ̀, kọ́lọ́run bá wa ṣe ń rọrùn. kí ni ìmọ̀ràn yín fún kábíyèsí àti fún gbogbo Ọ̀yọ́ àti ilẹ̀ Yorùbá lápapọ̀? ẹ ṣeun, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. àkọ́kọ́ wọ́n kọ́kọ́ rọ gbogbo ọmọ ìlú àtàwọn tó kọ̀wé páwọn fẹ́ jẹ ní o, àti gbogbo ọmọ ìlú lápapọ̀ ní o, ká kọ́kọ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọba wa tuntun, kọ́lọ́run jẹ́ kí wọ́n rí ṣe, wọ́n fún alẹ́mìí àtàlàáfíà. wọ́n tó ń rọ kábíyèsí náà, torí pé oríṣiríṣi àwọn èèyàn ní ọmọ gbé súnmọ̀mí wá bá wọn, àti tó rí bẹ́ẹ̀ àti tí ò rí bẹ́ẹ̀,
tí wọ́n bá ti kí wọ́n ṣe ní slow and steady so ẹni bá wá gbọ́rọ̀ bá wọn pé ọ̀dà mo ti gbọ́ bó bá jẹ mọ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ kí wọ́n pe ẹni wọ́n mọ́rọ̀ wá kó wá jọ fojú kojú tó wí bó bá tún lè tó bá lè kó jẹ tàbí bó bá tún lè sọ bódìlì wọ́n mọ̀ pé torí pé àwọn kan ń bẹ tó yẹ pé ọ̀bà ní jẹ́ ni wọ́n àwọn kan sì ń bẹ tí wọ́n wá fún progress Ọ̀yọ́ so tí àwọn yẹn bá ti wá gbé sùmọ̀mí kan fún wọn wọ́n ní gbọ́ra yára gbọ́rọ̀ lọ́ra kó fi fèsì so àárọ̀ bàbá wa tuntun Ọlọ́run fún wọn ṣe so àwọn tí wọ́n bá rí i pé wọ́n mọ̀ fún àwọn ní ìmọ̀ràn tí ó wúlò wọ́n kó wọn mọ́ra àwọn tí wọ́n bá rí i pé wọ́n fẹ́ mọ́ dàbẹ́ pé ní tí wọ́n fẹ́ tánìsì méjì wọn ni wọ́n ra yẹra fún wọn gbogbo apá tánìsì mo jùlọ ni mo bí nǹkan kan ní ó ti di bàbá gbogbo wa báyìí kábíyèsí ti dé bá gbogbo wa pátá báyìí Ọlọ́run sì jẹ́ wọn gùn lẹ́mìí wọn pẹ̀lú wọn sì ṣàṣeyọrí lágbára Ọlọ́run. tó èyí tí ẹ̀ ń wò wá nílé o bá a ṣe sọ fún wa ìlú Ọ̀yọ́ náà ni a wà láti ṣe àfihàn bí nǹkan ṣe ń lọ lọ́yọ̀ọ́ àti tí a fẹ́ mọ̀ pàápàá jùlọ o ẹ̀gbọ́n náà la gbọ́ lọ́tún lọ́sì tá a bá fẹ́ yan Aláàfin Ọ̀yọ́ Babayajin náà ni gbogbo àwọn ọmọ ọba ni wọ́n ń dá orúkọ sí tí wọ́n sì lọ pé tó yálà o ẹbí fẹ́ nìkan lẹ̀ ni o àbáwọn mẹ́wàá ló yọjú o àbáwọn ogún ni wọ́n yọjú o kí ni bàbá wa sọ fún wa pé àwọn èèyàn 82 làwọn ọmọ ọba tó yọjú ṣùgbọ́n níjọ́ tí wọ́n pè wọ́n táwọn Ọ̀yọ́ Mèsì pè wọ́n 62 méjìlélọ́gọ́ta làwọn tó pàpà yọjú ni àwọn tó pàpà yọjú látara bẹ́ẹ̀ àwọn sì gba ifá àwọn lé lẹ́yọ kọ̀ọ̀kan ifá tó kúnjù iná ní ti kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ọba Akeem Abímbọ́lá Ọ̀wádé. kábíyèsí o kú bàbá yèyí. kú bàbá yèyí bàbá wa ṣe aláǹfààní láti wo ààfin yípo. ẹ láǹfààní àwọn ò ní yàrá ìwọ. ẹ ṣe ọ̀dà. yóò mọ̀ wá lọ bàbá. àjọlọ náà ni. wọ́n ní bàbá láàjọlọ ni ojú tó lé ó fà tòlú o gbé kéré síwájú fún ọ ó fà tòlú. bí náà lágbà. àdé àgbàlagbà náà. ẹ bá a ṣí lẹ́kùn. ọ̀nà bẹ́ẹ̀ lánàá. ẹbí ni o. wọ́n fẹ́ wọ bàtà. wọ́n wo stẹ́ẹ̀pù lẹ́yìn rẹ̀ stẹ́ẹ̀pù ń bẹ lẹ́yìn ẹ̀kọ́ ọmọ ṣubú stẹ́ẹ̀pù ń bẹ lẹ́yìn ẹ̀ stẹ́ẹ̀pù ẹ̀ bẹ̀rẹ̀ sẹ́ni. ìdí tẹ ìmọ́lẹ̀ ìdí rẹ̀ mọ́lẹ̀ tẹ yóò lọ ṣọ́ọ̀bù rẹ̀ yóò ṣe ẹ máa rọra ń bẹ̀ wọ́n ẹ wo stẹ́ẹ̀pù. ẹ̀sọ́ bàbá. lákùnbọ̀. ẹ má bọ̀. inú ààfin Babayajin lọ́yọ̀ọ́ náà ni a wà. bẹ́ẹ̀ ni. ẹ rí i pé àwọn ilé ìjọ àbáwá ẹ lọ lẹ́yìn kéré gan. ọjà jẹnu ọ̀nà yìí lọ ojú tó lè gan tó ní ránú wọn náà bọ̀ torí ìkẹgbà jù ojú tó lè gan tó ní ránú ẹbẹ̀ tí àwọn wá wọlé ó fẹ̀ ó gàgàn nínú ọ̀yá. ẹ ṣeun. Assalamu alaikum. Tàbá wò ó a rí pé bàbá lọ ṣe àfihàn sí òkè Àrẹ̀mọ bí wọ́n ṣe ṣe náà ní lókè Àrẹ̀mọ. ìgbẹ́jọ́ là ń pè é ok ìgbẹ́jọ́ ní ìbáyìí a sì ń padà bọ̀ ní ìgbẹ́jọ́. Babayajin àkọ́kọ́ tẹ̀lé akọ̀kí lágbọ̀n kábàárì wọn ni.
tí bàbá sọ fún wa ni pé ojú orí bàbá wa ta lọ kílágbọn tó jẹ́ ọ̀rẹ́ bàbá rẹ̀ kọ́kọ́. tí wọ́n bá bàbá wa Aláàfin àti bàbá ojú orí wọn ni. ojú orí wọn nù gbogbo bẹ̀ náà ni Aláàfin ó dé eléyìí sì mọ́. ọ̀nà tó lè jùlọ kó tó ni. ẹ̀yà ẹ̀já wo àwọn eléyìí ẹ ṣe bàbá. àwa tí a bá láǹfààní láti débì a mọ̀ pé ilé ìṣẹ̀ǹbáyé pátápátá gbà tọ́jọ́ sì ti lọ lórí rẹ̀ níbi tí a wà yìí tó ṣe pé tá a bá wò yóò ti máa súnmọ́ 100 ọdún méjì tó tá a bá wò gbà tí bàbá wa Aláàfin Àtìbá jẹ ọdún 1837 ni wọ́n jẹ so tá a bá jẹ wàsíkò gbà náà ni wọ́n ti kọ́ ibi tá a wà yìí ọ̀yá ọdún 1837 ẹ̀yẹ ìyá tẹ̀ ń wà ẹgbẹ́ gègéle 1837 ẹni pé lè tún ju ti Ìbàdàn tá a lò lọ tá a ní 150 years 198 years. 198 years ó kù ọdún méjì tí ó fi pé 200 years báwọn. so kábàárì bàbá wa kí n tún ní. kábàárì ojú orí bàbá. ojú orí bàbá wa ní ìtúní. bẹ́ẹ̀ ni tíjú ikú. tíjú ikú. so. ojú orí èyí bàbá wa mi tún ní. nínú àwọn Babayajin tó ti jẹ. tó ti lọ Mọ́ràdésá. Mọ́ràdésá lórúkọ tàwọn. bẹ́ẹ̀ ṣe àlá ni àlá. ojú orí Babayajin míì tó ní àlá ni àwọn bàbá wa pè wọ́n fún wa mo ti di ẹlẹ́ẹ̀kẹrin la wà yìí. bẹ́ẹ̀ ni. ẹja wo àwọn kan tí wọ́n kọ sí ẹ̀rọ̀kè ìṣòro sí sẹ̀dá. Mọ́ràdésá. 6 Ìyájì. bẹ́ẹ̀ ni. 6 Babayajin. kẹfà. 1940 ni làwọn jẹ. bẹ́ẹ̀ ni. wọ́n sì gbéṣẹ̀ ní 76. bá ń gbé kiri sókè ojú tó lé àwọn àkàǹkan lọ́wọ́ 1976 ni àwọn èbí ojú tó lè so kò lè mọ iyì rẹ̀ nígbà tí ò tí ì dà yìí so ní. Aláàfin mẹ́rin làwọn bá ló gbà. àwọn ọmọ bá Aláàfin mẹ́rin ló gbà tá a máa ń gbọ́. ǹjẹ́ ilé káwọ́ àwọn Aláàfin tẹ́ bá ló gbà. Aláàfin Ṣìyànbọ́lá. bàbá Ṣìyànbọ́lá Ládìgbòlú àkọ́kọ́. ló fi jẹ Babayajin 1940. ní 1940. ọ̀nà ló tún fi Aláàfin Adéníran jẹ. Adéyẹmí 1. Adéyẹmí 2nd. bẹ́ẹ̀ ni Gbádégẹṣin 2nd àti immediate pass Aláàfin Lámídì Ọláyíwọlá Adéyẹmí. Aláàfin mẹ́rin ni wọ́n lò ní wọ́n bá lò gbà ẹ ṣe gan ni. bàbá wa àná tíjú ikú. táwọn jẹ ní báyìí. Alhaji Chief Alhaji Abdulaziz Jọkànọlá tíjú ikú. tíjú ikú. kejì. bẹ́ẹ̀ ni. 1986 ni wọ́n jẹ wọ́n èyí tí ìgúnjú tó lé ńgbà náà wọ́n tó tí ì bí àmọ́ gbà tí wọ́n fi jáde láyé ní 2018 wọ́n ti bójú tó lé. àbí. ẹ̀tọ́ ní tí ètò bá yẹ tí ó mọ̀ jẹ́ kékeré yẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni a lè jókòó ọmọ pé ọmọ kékeré ni. so tí mo lọ mọ àkọ́kọ́ ń bẹ ẹ ká lọ. Babayajin náà ni àwà fáwa tí à ń wò wá. àti lójú ọ̀nà bàbá yẹn rìn lẹ̀. 198 years ni wọ́n pè fún wa ìrìn ni wípé ó ń pé 100 ọdún lọ ọdún méjì lókù tó fi pé 100 ọdún. so kábàárì má lọ má àkọ́kọ́ ni tèmi jẹ́ èkejì fún. ok má lọ má àkọ́kọ́. ayò. bàbá wa mo ti ń lọ káàkiri ó pẹ́ gbogbo ojú orí yìí mo fẹ́ gbogbo ẹnu mo fi sọ ìgbà àkọ́kọ́ tí ń rí ojú orí ìṣẹ̀ǹbáyé báyìí ni
tí màá rí ní ìlú ìṣẹ̀báyé náà lẹ́wà. ìyìn sọ pé kò sí níbòmí o ṣùgbọ́n àkọ́kọ́ tí ń láǹfààní àti rí àti láti ṣe àfihàn àwọn ojú orí tá a fi hàn wáyé tọ́jẹ́ bá a ṣe ń ṣe ojú orí tó jẹ́ tìṣẹ̀ǹbáyé bàbá wa ẹ pẹ́ fún wa ẹ kú ìmúlé lọ. ẹ ṣeun àdúrà ọgbà. fún àfikún lórí ní tẹ̀ sọ tọ̀rọ̀ kékeré wọn ṣé ẹ lójú orí bàbá wa mọ́ lọ́mọ yìí alágbára ni wọ́n ìdí gẹ́gẹ́ bí ìtàn tí ẹbọ gbọ́ tí wọ́n sì sọ ìgbà táwọn òyìnbó wá sọ̀yọ̀ tí wọ́n á invade Ọ̀yọ́ bàbá wa mọ́ lọ́mọ yìí lọ́lọ́ dó sójú àbátá tó ní nǹkan kan gbọ́dọ̀ sí àbúrò òun Aláàfin Adéyẹmí ló wà lórí ìtẹ́ngbà náà àwọn òyìnbó wọn ò rí nǹkan kan ṣe wọ́n padà ní wọ́n pàpà á di ọ̀rẹ́ Aláàfin ni. ìkejì 1954 my late brother Bayosunda àti baba tó bí wa wọ́n pàtàkì náà kan fún mi pé ìgbà Ọ̀yọ́ riot. bàbá wa Bayosunda tí wọ́n ṣiṣẹ́ ní NT àti business. bẹ́ẹ̀ ni pé nígbà tí Ọ̀yọ́ riot bẹ̀rẹ̀ táwọn opposition political party NCS gbà yẹn tí wọ́n ń wá bàbá tí wá kiri Sunda ibi tí Bayosunda ló ń sá sí ni bàbá wà níbẹ̀ yẹn wọ́n sì wọ ibi wọn ò sì bọ̀dá báyọ̀ ó ní wọn ò sì róhùn. bá a fi bẹ̀ hàn wọ́n. inú ibi ọ̀pọ̀lọpọ̀ lọ sábẹ̀ àti bàbá diwúrà náà wọn ò sì rí wọn. bí yóò ṣe mọ ẹ̀yìn náà. bẹ́ẹ̀ ni ìlú kan wà ń bí ìgbà tá a kéré àbí báyà ńgbà tí bàbá àtẹnukú ni wọn kó lu yìí kékeré méjì ni ìkan sì kẹta gbẹ̀du àti kóso. gbẹ̀du àti kóso. àti kóso nígbà wá kéré tá a bá wá bí tá a bá ń lù tí bàbá bá gbọ́ wọ́n wà lè kó ìwà èyí lùlù yìí lásán báláàfin ọba jẹ tó bá ti kọ̀ la àwọn tí ó lùlù wọ́n lọ sí sáré wọ́n mọ lùlù yẹn àti kóso náà kóso l'Aláàfin jójoyè. kóso l'Aláàfin jójoyè. bẹ́ẹ̀ ni pẹ̀lú dùndùn so alágbára bàbá wa tó sùn bí wọn ò rí Aláàfin yẹn ṣe ní nǹkan kan wọn ò sì rí ìyá jìnnà wọ̀. ẹ pẹ́ fún àbàbà wa. ẹ ṣeun so ọdún tiwa tó jẹ mọ́ ọdún Ọ̀yọ́ tá à ń ṣe tó jẹ́ ti ìyájì ó ní ọdún Oòduà. ọdún Oòduà. so a tó lọ àgbàlá Oòduà. a lọ àgbàlá Oòduà. gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa wọ́n ní gbogbo káàtà bá lè rí ní ààfin Aláàfin Ọ̀yọ́ iná láàrí ní ìyájì níbí. bó ṣe rí nù ká orí wà ká ìgbẹ́jọ́ wà ká àyàbá wà ká ẹ̀sìn wà. gbogbo bí tá a ti wà látẹ̀kẹta fi hàn wá abala kan náà la sì wá o. lọ wájú náà kó o ti lọ dúró wájú nítorí. bàbá sẹ́yìn ó dùn bàbá lé ẹ̀yẹ dúró ká má fi bí ilẹ̀ o. ẹ máa rọra. fún àwa tí à ń darapọ̀ mọ́ wa tá à ń wò wá káàkiri tìbútòrò àgbáyé ìyájì náà ni a wà ní Babayajin náà ni a wà ní Ọ̀yọ́ ààfin Babayajin ni a wà bàbá wa Babayajin náà ni wọ́n mú wa lọ káàkiri ilé Oòduà náà ni ó tún kàn tí a fẹ́ lọ ilé ńlá ààfin ńlá náà níbi tí a wà yìí tó ṣe pé ó sì ní ìpìlẹ̀ ó ní gbòǹgbò nínú ìtàn ilẹ̀ Yorùbá àti nínú ìtàn Ọ̀yọ́
wo step wọn. ilé Oòduà ni. ilé Oòduà níbi tí ilé Oòduà ni. ẹ pé bí kábíyèsí bá dé ibi tí ó ní àwọn ètùtù tí ó wà ṣe ń bẹ̀ ó sì ní àwọn ètò tá a máa ṣe lọ́dọọdún fún Oòduà so tí Ọ̀yọ́ náà fi máa tòrò tí ó máa tí ó lè túṣẹ. Oṣù kẹfà kan wà láwọn máa ń sọdún Oòduà. oṣù kẹfà. bí oṣù kẹfà ọdún. a máa ń sọdún Oòduà. oṣù kẹfà sóṣù láàrin oṣù kẹfà sóṣù keje a máa ń sọdún Oòduà. àìsùn ọdún Oòduà ń bẹ ló ṣe Babayajin dòkú àwọn ayaba wà láàfin wọn mọ tígbà. níbi náà láti máa ṣe. àwọn ìyàwó àgbà náà wọ́n pa gbogbo bí ní bọ́tọ̀ ni tí ọmọ dán. Hello? tí ọmọ dán ni. Hello? wọ́n jò wá látàfin. ó jàre irọ́ wọ́n ń wú fún ẹ kankan àwọn kan náà lé ní sọ fẹ́ wá ni ẹ máa bọ̀ máa bọ̀. tó fáwọn àtàwọn wò wá látàárọ̀ adúpẹ́ lọ́wọ́ ọmọdé wa adúpẹ́ lọ́wọ́ àgbà wa ọ̀dọ̀ Babayajin náà la wà ní ìlú Ọ̀yọ́ tó ṣe wípé wọ́n bá wa sọ̀rọ̀ wọ́n sọ̀tàn fún wa wọ́n sì ṣe àfihàn ààfin Babayajin fún wa wọ́n sì jẹ́ ká mọ ipa wọn lọ́yọ̀ọ́ látìgbà tá a ti tẹ ìlú Ọ̀yọ́ dó àwọn náà ní olórí ọmọ ọba ìní wọ́n tó wá mú wa fi ilé Odùduwà wa ètí èyí ṣe àlọ́ àbí àròsọ ọmọ Odùduwà ní Ọ̀rànmíyàn sì ni Aláàfin Ọ̀yọ́ àkọ́kọ́ èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Lájí Abbas náà ló kí wa yí pé a tó pàdé o a rí i pé àwọn bàbá ń bá a sọ̀rọ̀. ó tún kù sáré bíi àjàká. then another thing ni pé. bá ń gbé sábà wa ẹ máa bọ̀ lábẹ́ ìbòjú ń bì. òòṣà Oòduà yìí l'Aláàfin Abíọ́dún gbélé tẹ̀là lọ́wọ́ tó wà tàbíbájọ gbé dọ́yọ̀. òòṣà Odùduwà. Babayajin yé bọ́ tó sì jẹ gẹ́gẹ́ bí heritage láti Old Ọ̀yọ́ Empire. àti Ọ̀yọ́ ilé wọ́n ti gbé wá wọ́n ti gbé wá sílé Oòduà níbi tá a wà yìí láti Ọ̀yọ́ ilé ṣe gani ṣe ó tún kù tá a fẹ́ lọ wò báyà bìí. sáré ní àjàkálì kan ní. bíta ló wà. já lọ. eléyìí lè mọ́ nídìí rìkọ́dì. evidence tí ẹ fi mọ̀ pé Mọ̀ṣúrà ọmọ inú ilé ìgbìmọ̀ bàbá tó bí ìyá rẹ̀. bàbá ìyá rẹ̀. ok ní báyìí ẹgbẹ́ sí jáde. náà ló bí Àfọ̀njá IDS náà ló bí mọ́gbà màmá ti Mọ̀ṣúrà. ok so bàbá wọn nù. tó fi tẹ mọ́ ọmọ bíi tó ti gbà lọ́dún ọmọ ọba ní. kábàárì mọ̀mọ́ bàbá wọn. kákáyé àtijọ́ ni mẹ́fà ni wọ́n kọ sílẹ̀ kẹ́. Alaafin lálejò ọdún lọ bí ewé kìíní ọ̀rọ̀ ẹ̀tọ́ lẹ́sìn láti wọ́n kọ̀ pé ọmọ gbá wọ́n ti dé ọdún mẹ́fà rọ̀ tí ò sí náà. káàbọ̀ ẹ ti pọ̀ pé mo ti yọ máìkì o.
gbọ́ fẹ́ ìròyìn àgbà àrí ọlọ́dún gbọ́ fẹ́ ìròyìn. Àjàkánì òun náà wà ní ó ń dáàbò bo òyìnbó ń dáàbò bo inú Ìyájì lápapọ̀ àti gbogbo ìlú Ọ̀yọ́ lápapọ̀. Àjàkánì Àjàkálà wáyé. Àjàká òòṣà Àjàká ni ọdọọdún náà wọ́n sọ pé nígbà kábíyèsí bá wá bí kó tó lórí òun náà dùn lórí ẹ̀ tí wọ́n súre fún bẹ́ẹ̀ lọ́dọọdún a sì máa ṣe tuntun fóònù náà lọ́dọọdún tí yóò fi máa rójú tí yóò fi máa ráyè náà níjọba yìí. àṣẹ o ẹ ṣé pọ̀ bàbá wa ẹ ṣé gan ni tó mo kí ọmọdé wa o mo kí àgbà wa Yorùbá ní kì í dùn kó pọ̀ ṣókí báyìí náà ni ọbẹ̀ oge láti ààfin Babayajin ní Ìyájì ní Ọ̀yọ́ lèmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Lájí Abbas fi ń kí wa pé a tó pàdé ní ayọ̀ àti àlàáfíà.